senior prophet. Àwọn èèyàn sọ̀rọ̀ yín fa. Wọ́n ní wòlíì èké ni wọ́n lẹ́yìn fèdè fọ́ wọ́n ròyìn wòlíì tó wà nísàlẹ̀ táǹkù pé tó bá gbàdúrà ṣẹ́jú méjìlá ó lè fèdè fọ́ fún ṣẹ́jú mẹ́wàá tí ó mọ̀ fà gùn gan ṣùgbọ́n yẹn ẹ̀rù tó bá àwọn èèyàn ni wọ́n gbàdúrà lókè wa mọ́ inú ni mo máa ń fèdè fọ́. ẹ mọ̀ fọ́ síta káwọn èèyàn ni mo máa gbàdúrà ẹ mọ̀ pé ẹ fi rẹ́lẹ́ Jésù lẹ̀. Kó lè dá yín lójú ẹ̀jẹ̀ fún yín yìí nebolo sabara me yi me lakriboto na pro sabara kwa ibon brebe sabara uyo me serebe ma saga nerebe kwa ibon kere seraba uyo me saga. Senior prophet àṣẹrọ náà àṣọ̀tọ̀ náà sọ Satan capital ẹ̀ka àwọn náà lọ private school bá kékeré wọ́n gbọ́ àpò ìbọn wúyọ́ òótọ́ náà sọ ẹ̀dá. Ok ẹ̀yin náà sọ ẹsẹ̀ tí ní dágbọ́ ẹsẹ̀ tí ní ká. èmi ò sá sọ pé mo ń fèdè fọ́ bọ́ mo lè fọ́ díẹ̀. Ọya ẹsẹ̀. Téèyàn bá fẹ́ gbàdúrà ọpẹ́ fóbìnrin èyí tí mo mọ̀ dáadáa nìyẹn téèyàn gbọ́ wọlé lórí tán àbáyà èyí ò ní lékè sẹ́ńbó tórébé Santiago Bernabéu méjì labro tẹ́kẹ̀rẹ́ Santiago Bernabéu lẹ́pọ̀ mo fẹ́ tí Philippe. Ok ẹ jẹ́ kí èmi náà tó fún yín nìkan. Ne popoporo sempre be simila pramaga salamaso ne robo sobre sabra ba mire tu le sanse repose winga ple samba takara asebra ba sebe winga ple sa. Ó tó ẹ̀dá gan senior prophet ase winga tán ti lé kó lásán ẹ tún fi sínú èdè so ìwọ mọ̀ yẹn o mọ̀ pé mi gbọ́ Santiago Bernabéu tó sọ lẹ́ẹ̀kan yẹn àbúrò pé mi èmi náà ní Santiago Bernabéu rí màdì kan lónìí àbúrò pé mi ò mọ̀ ní èmi náà ní saka ẹ̀ ní. Mo ti kọ́kọ́ sàkà. Káyọ̀ tù lára ní àná. Káyọ̀ sàkà wà jẹ́ ara wa.